Yes. Ìgbà tí mo sọ pé kábíyèsí ọmọ ìjọba ọba tí láyé ìta ni láyé ìta ọmọ Olúbàdàn tèmi. Ìyá mi lọ́kọ̀ọ́rẹ́ bọ́lá oníṣọ̀mọ́ ọlọ́ọ̀níṣọ̀mọ́ ayọ̀kọ̀ mọ́tòráyọ̀ ọlọ́ọ̀níṣọ̀mọ́ ọlọ́ọ̀níṣọ̀mọ́ ayọ̀kọ̀ mọ́tòráyọ̀ ọlọ́ọ̀níṣọ̀mọ́ àjàgìlẹ̀ ọ̀rẹ́ ìlú òyìnbó àjàgìlẹ̀ ọ̀rẹ́ ìlú òyìnbó àjàgìlẹ̀ ọ̀rẹ́ ìlú òyìnbó. Ẹgbẹ́ ìṣúná fún lágbàjà ẹgbẹ́ta ọdún ló ń lò lórí ọba ẹ̀sàsẹ́ owó kún fún mi báyìí ẹkú ọlọ́dún mi fọ́lá jájà kábíyèsí olóòmì ọkọ mi ẹjẹ́ ìṣúná fọ́ba lórí ẹgbẹ́ tuntun àtọ̀búrò Olúbàdàn tó kú ní pọ́pọ́. Èmi ní mi ní mo fi sún olóògbé.